Junior founder aláṣẹ tolùdarí Best Legacy College of Education ògbóǹtarìgì ọmọ ẹgbẹ́ Local Government Service Commission lókùnmọ̀ tó fi lọ yọ pátápátá adorable disciplined illustrious supportive amazing optimistic kind-hearted ecstasy tún wà pẹ̀lú onínúure ọlọ́kan oore ni bí ti ṣe fónílélí ṣẹfàlejò ní gbogbo ọmọ ẹgbẹ́ Ọ̀kẹ́ Legacy Media Team ń ṣe rán wá ó lọ sàánú ìhàn abẹ́fẹ́ dákun wá bá a kí bàbá ta wá ní ọ̀nàrẹ́bù Tànàkẹ́ dákun gbéra lẹ́ òdìdí wọn ní lágbára Ọlọ́run ó mọ bẹ́ẹ̀ ní ràn bẹ́ẹ̀ ní bẹ́sù àdẹ́rẹ́sẹ̀ wọn fi ìbẹ̀ náwó wọn ní kókókókó òun la ṣe kúkúngbó ọlọ́dọọdọ oníṣòwò kó wọ́n lè nọ́jà kókókó lárọ́ tálẹ̀ Àdìsá o ilé bàbá rẹ̀ yá o ọmọ rẹ̀ aláta ló kò mọ̀ sọ ọmọ à ń lè bọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú bí kò lè pani tòde ò lè pani náà kó kí àwọn bàbá rẹ̀ Ọ̀yọ́ Olúkúsì sàn ló kò mọ̀ sọ bàbá rẹ̀ lẹ́yìn gẹ́gẹ́ lọ́wọ́ kélébé ẹni kélébé sàn ń fàyà tó lòun ò dàgbò pọ́nmọ́ sọ ni ọmọ adílédé ọmọ adítẹ̀ kàkà tó hùn ọ̀yọ̀ngàn ọmọ gbogbo tàbí sọ dára ìgbò pọ́nmọ́ sọ́ba sí ohun tí ó ti tán ọlọ́gbọ́n ọ̀nù síbi eré lọ́mọ adílédé múlùwà rẹ̀ ẹ̀sìn ọmọ dáadáa ológun dáadáa kókó wọn lẹ́rú lé bàbá tó bí ọlọ́mọ. àdénú ọkọ̀ àsìmí o àdénú ọkọ̀ àsìmí ogun ọjà àkókò Ògbómọ̀ṣọ́ àdénú ọkọ̀ àsìmí. àárọ̀ ògbódò náà kó kí àwọn yeye rẹ̀ ọmọ akúnkẹ́ bí ẹni pọnmọ́ Àdìsá mo dé dátí gbogbo Ọ̀kẹ́ Media Team mú ràn mí ọrùn mi ti máa mo ti tán mo fẹ́ padà sílé bàbá tó bí ń lọ́mọ aṣáájúyàn abẹ́fẹ́ mo fẹ́ padà sílé àwọn bàbá mi nífẹ̀ẹ́ oyè ìfẹ́ òdáyé ibi ojúmọ́ retí ń mọ́ wá. Happy birthday to you Àdìsá Ṣèyí lẹ́